Ekaro Ekason Ekale and this is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Prophet Shegun Adebayo ti mú àwọn ìran tó lágbára wá o nípa ìlú Amẹ́ríkà. Wọ́n ní nǹkan táwọn rí sí ìlú Amẹ́ríkà pé eléyìí ò lágbára gan. Wọ́n ní Ọlọ́run lòun bínú sí Amẹ́ríkà o. Òun dẹ̀ fẹ́ fi ọwọ́ agbára ńlá òun fẹ́ fi gbá wọn lójú torí àwọn ìwàkiwà tí Amẹ́ríkà ń kọ́ káàkiri. Ó ní Amẹ́ríkà rò pé wọ́n sọ̀rọ̀ àwọn di Ọlọ́run ni o. Bí Amẹ́ríkà náà ṣe ń kó gbogbo wọn ní wa ní everywhere tí wọ́n dẹ̀ tún fi ìyà jẹ wá bàbá yìí ní ọ̀dọ̀ wa gangan ni Ọlọ́run fìdí sọlẹ̀ sí o. Wọ́n dẹ̀ tún fi ìrun tó lágbára ránṣẹ́ sí ọba kan ní agbègbè Yorubaland. Wọ́n ní Ọlọ́run ní òun máa fọwọ́ agbára mú ọba yẹn, òun máa jù sínú dungeon. Wọ́n ní kò ṣe pé àwọn ò lè dárúkọ ọba yìí o, but àwọn fẹ́ fi ṣe àdìtú ní eléyìí torí tó bá ṣẹlẹ̀ oníkálukú wa lè máa rìfáà sí ìran yìí nígbà tí wọ́n sọ àtìgbà tí ìran yìí jáde. Wọ́n ní kọ́kọ́ ilé sílẹ̀. Bàbá yìí wá rọ òjò àdúrà lé orí gbogbo àwọn tó ń fìyà jẹ gbogbo ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ insurgency àti ọ̀rọ̀ terrorist tó ń kidnap lọ́tún àti lọ́sì. Wọ́n ní ṣe àrántí pé ìran Ṣàgàrí Ọlọ́run pa gbogbo wọn run ni pẹ̀lú ọwọ́ agbára. Wọ́n ní ọwọ́ agbára yìí kò tí ì yípo padà pé àbàbá yìí máa lò lórí gbogbo àwọn tó ń fìyà jẹ gbogbo Nàìjíríà. Wá nǹkan fìdílé kan ẹja àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àsọtẹ́lẹ̀ ìlẹ́nu bàbá Adebayo òun náà ti mú wá báyìí ẹja àjọ máa gbọ́. To repeat that prayer point. Mo rí pé àwọn ẹ̀dá kan. I can see that some creatures wọ́n yàtọ̀ sí ènìyàn. different from human being. Wọ́n wá sínú ayé wọ́n pọ̀ gan. They came into this world and they were in numbers. They were many. Wọ́n wá bá àwọn orílẹ̀-èdè kan jà. They were now fighting or they fought some nations. Ó ní Olúwa kí nìdí? And I said, Lord, why? Ó ní èmi ni mo wà ńbẹ̀. He said, I'm the one behind the scene. Ó ní mò ń bínú sí wọn ni. He said, I'm angry with them. Mo fẹ́ nà wọ́n lẹ́gba ni. I want to chastise them. Ohun tó wù mí. What about like? Ṣé ẹ̀dá ènìyàn mọ̀? That people, human beings don't know. Ni mo fẹ́ fi nà wọ́n lẹ́gba ó ní wọ́n rí. Is what I want to use to chastise them, and that's what you've just seen. Ọlọ́run ò dẹ̀ dákun. God, please. Yọ́nú sí mi. Have compassion on me. Má bá mi jà. Don't fight me. Ẹ̀kọ́ tí mo fẹ́ sọ yẹn sílẹ̀ o. Write this down. Ọ̀gá ògo yóò nawọ́ agbára ẹ̀. The Most High God will stretch his hand. A gbá Amẹ́ríkà létí láìpẹ́. He's going to slap America very soon. Ọlọ́run á nawọ́ agbára báyìí. God will stretch his mighty hand like this. A gbá Amẹ́ríkà létí. Pọ́ọ̀! Will slap America like this. Olúwa kí ló ti rí? And I said, Lord, how does it look like? Ìhàn fẹ́ sọ̀rọ̀ àwọn di Ọlọ́run lórí ayé. He said, America wants to turn herself to be God over the world. Ẹ máa gbá wọn létí sẹ́yìn. He said, I'm going to slap them. Èmi ni Ọlọ́run. He said, I'm God. Ẹ̀sẹ̀ lómìíràn lẹ́yìn. He said, there is no one behind him as God. Ìgbà mi Ọlọ́run àkàn máa fèdè Iléṣà bá mi sọ̀rọ̀. Sometimes God will be talking to me with Elisha dialect. Bó bá jẹ́ ọmọ Ìjẹ̀ṣà lédè má jẹ́ kí inú rẹ̀ dùn torí pé Ọlọ́run kí bá mi ó ti fi Iléṣà bá mi sọ̀rọ̀. If you are from Ijesha, don't be too happy because God is talking to me with Elisha dialect. Iṣẹ́ yín lọ́lọ́run kọ́kọ́ dá o. It's not Elisha that God created first. Mo kàn mọ̀ pé Yorùbá lọ́lọ́run fi sọ̀rọ̀ ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ I nínú know ayé. it is Yoruba dialect that God used to start talking in the world. Torí àwọn àgbà ọ̀run ló tún fáwa. Because it's the elders of heaven that reveal it to us. Yorùbá la ti kọ́kọ́ sọ. It is Yoruba is the first original language. Káwọn òyìnbó tó wá bá yín. Before the whites came to meet you, Lẹ́tí ní ìjọba lẹ́tí ní ṣèjọba. you've been ruling, you have government. Inú dọ́kúmẹ̀ntì yín. In your documentary Làwọn Britain ti ń kàwé. that the British are reading from, Inú dọ́kúmẹ̀ntì ayé yín náà ti ń is from ṣèjọba the tiwọn. documentary of your world that they are running their own government. Ohun tí ẹ kò mọ̀ nìyẹn. It's what you don't know. Praise the Lord. Hallelujah. Ẹ̀kan tí mo fẹ́ sọ ẹ sílẹ̀. Write this down. Amẹ́ríkà máa pín àwọn orílẹ̀-èdè kan sáwọn orílẹ̀-èdè kan. America will divide some nations into some nations.
America àti Israeli. America and Israel. Wọ́n kó àwọn kan kúrò lórílẹ̀-èdè wọn. They will take some people out of their nation. Wọ́n á dẹ̀ lọ pín sáwọn orílẹ̀-èdè kan. And they will go and relocate them into another nation. Kì í ṣe bí o. Not here. Àrùn kì í ṣe bí. Not here. Májẹ̀mú wà. There's covenant here. Kì í ṣe bí tí a wà yìí. Not where we are. Ṣùgbọ́n ẹja gbàdúrà. But let us pray. Ọlọ́run má bínú sí mi. God, don't be angry with me. Má fi ìbínú rẹ bá mi jà. Don't use your anger to fight me. Ẹ gbà dáadáa. Pray it very well. Ọlọ́run má bínú sí mi. God, don't be angry with me. Tó o bá tiẹ̀ ń bínú sí mi. Títí wọnú ọdún tó ń bọ̀. Till into next year. Tó o bá fún wa lórí ọ̀fẹ́ tó o bá dé. If you give us the grace and you are yet to come. Jọ̀ọ́ yọ́nú sí mi. God, please have compassion on me. Fìbínú rẹ yọ mí kúrò nínú àwọn tó fìyà jẹ. Use your compassion to remove me from those. Ìyọ́nú rẹ jàre. Use your Fi yọ mí kúrò. your compassion to remove nínú àwọn tó máa bínú sí tó máa fìyà jẹ. that you be angry with that you are going to punish. Fi ìyọ́nú rẹ yọ mí kúrò. Use your compassion to. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Among the things that the Lord showed me, ọba kan ni mo wọ́kọ́ rí tọwọ́ yẹn mú. it was a king that I saw first that mighty hand picked up. Ó mú orí ọba yẹn bá ó dẹ̀ jù sọ́gun. Picked up the head of that king and he threw him into the dungeon. Ọba yẹn wé láwàní. That king had this lawani on his head. Ẹ̀kan tí mo ń sọ Top like a turban on his head. Write this down. Bí mo dárúkọ ẹ̀ kò sóhun tí ó ṣẹlẹ̀. If I mention his name, nothing is going to happen. Ọba yẹn wé láwàní. That king had a turban on his head. Wọ́n dẹ̀ mú báyìí, ọwọ́ yẹn mú báyìí. And that mighty hand picked him up like this and he threw him into that dungeon. Ó dẹ̀ jù sọ́gun. And he threw him into that dungeon. Ọwọ́ Ọlọ́run. That's the mighty hand of God. Ọwọ́ àìlèrí Olódùmarè. That unseen hand of Almighty God. Amen. Àmín. Àwọn politician rádaràda rédèrèdè ẹ̀mí máa ń gbà wá. Àmín. Àwọn politician aláìṣòótọ́ ẹ̀mí máa ń gbà wá lọ́wọ́ wọn. Àmín. Olúwa gbà wá. Àmín. Àwọn tó pera wọn ní olórí, àwọn tó pera wọn ní leader lórílẹ̀‐èdè yìí tí wọ́n ń dààmú wa tí wọ́n fi ẹ̀jẹ̀ wa ṣomi mu ẹ̀mí mímọ́ ó yá fìbínú kọlù wọn. Àmín. Dá wọn lóró. Àmín. Pàrọ̀ wọn run. Àmín. Pa generation wọn run. Àmín. Pàrọ̀ wọn run. Àmín. Pa generation wọn run. Àmín. Pàrọ̀ wọn run. Àmín. Bó o ti pa ìran Ṣàgàrí run. As you raise the generation of Shagari, Bó o bá lè fi ọwọ́ agbára pa ìran Ṣàgàrí run. if you can use your mighty hand to raise his generation. Ọlọ́run pa wọn run. Àmín. Bó o ti fi ọwọ́ agbára As you use your mighty hand pa ìran Ṣàgàrí run. to raise the generation of Shagari, Àwọn tí wọ́n fi Boko Haram bandit Fúlàní those that are using Boko Haram bandits, Fulanis, tí wọ́n fi pa àwọn aláìlágbára to kill the less powerful one, tí wọ́n fi pa àwọn aláìléèyàn. to kill those that don't have anyone, Àwọn tí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí that they are using their trickish way láti lo àwọn Fúlàní fi kó àwọn ọmọ yẹn to use Fulanis to kidnap those children sínú igbó fún odidi oṣù kan báyìí in forest for a month now, tí wọ́n sì ń lépa láti dupò. and they are trying for position. Ẹ̀mí mímọ́ fi kú òjijì gbé wọn. Àmín. Pa wọ́n run. Àmín. Ọlọ́run àjùlọ pa wọ́n run. Àmín. Jẹ́wọ́ pé ìwọ lọ́lọ́run. Àmín. Fi ààbò rẹ bò wá. Àmín. Dáàbò rẹ bò wá. Àmín. Ilé tiẹ̀ kó wà lálàáfíà. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù.